ìmọ̀ràn tó yẹ kí tọ̀túntòsì ó ronú sí. obìnrin bímọ fún ni kò pé ó mọ̀ pa ni báwo ló ṣe yí ọ sí gan-an. àwọn afọ̀yàyàgbáre dànù wọ́n lẹ́dàá kan tó làwọn wọ̀nyí wọ́n ń bẹ nínú ayé tó mọ̀ wọ́n ní. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ kí ni mú bàbá fọmọ tó bí sẹ́sọ owó gan-an. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ kí ni táyà rò débẹ̀ gan tó fi gba sátidé lọ́wọ́ ọkọ. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ nínú ọmọ méje táyà bí fọ́kọ mẹ́fà dàlẹ́ ńbẹ̀. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ inú ọkẹ ẹni sẹ́nìfẹ̀ẹ́ gbé. ọmọ aráyé burú mo bẹ̀rù ọmọ ènìyàn ṣòro. Èdùmàrè nìkan mà ló mọ̀ta nínú ọ̀rẹ́ lágbájá máa ṣọ́ra ṣe kó máa kíyèsí èèyàn. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ ẹni àní ó wá jẹ tó tún múni lọ́wọ́ dání ó tọ́jú sùn ni. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ kí ló lè mú kòríkòsùn ẹni títún wá ń ṣẹ́jú sáyẹ ni. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ àìmọye afẹ̀jẹ̀ dúdú pètè ẹ̀rín máa kíyèsí èèyàn. ẹni ọ̀rẹ́ dà kó má fi ṣe bínú ẹni abínibí ń dání. ẹ̀rín kọ́ nífẹ̀ẹ́ sọ́ni bá rẹ́ kó máa kíyèsí lẹ̀.